Edo here, Edo here, Edo here. Wabedene, wabo wau, wabisio, wabewu, wabimwina. De wahia ma, emo amebu dian hia ma. Odowe emo bu dian hia ma. Eten yabu egbe yabu, ebo yabu. Jonwe damo edogi itwa o okagele okayoga ituwa hia o itwa mona banedo iku apolopolo ogie do hia fefefe itwa gwa itwa kame itwa edo hia fe no meti edo hia fe no fe no mego edo hia fe no wegbe ituwa hia o wa bed ne wabo wie o waniro wie wabavan waniravan wabuta waniruta anyone total why high total wabo total what you have very total bawa alu togedo bia do magbaro magbawu wabo kan o etiosa tv obota Richard Osunde obota koyo obo kan o eto whatever ni kero na do sun ewuna ma nwura na okonkon wage ahirun no sana ya so. First of all, I want to welcome everybody to Edo Folklore Gathering. This is the time we gather as Edo people to learn, to share, to rehearse, and to promote Edo cultural values. Yes. So this time, in this season of the year, we are doing Edo vocabularies. So we learn about Edo words, Edo nouns and pronouns and verbs. Yes, and their meanings. So welcome everyone. Those who are willing to learn Edo, come and learn. Those who already know, come and come and share what we know. This is a place for rejoicing. It's time for quarreling. Okay. Now I want to pray. In the name of the Father, Son, and the Holy Spirit. Almighty God, our Father, we thank you for this day. We raise our hands up, O God, in acknowledgement of your power in the earth. Thank you, you made all things well, and we all glorify you, whether we be human beings or creepy things or birds of the air or trees or the wind or whatever you made. We worship you, O God. You are God. You make all things. You yourself, you were never made by anyone. We thank you that we belong to you, O God. We come together as Edo people to learn and to share and to rehearse and to remind ourselves of our cultural values. You know us as we are. We're not very many. We're not as populous as some other tribes in Nigeria or Africa. But you made us as we are. We're your own. Lord God, our Father, we pray that you will look into our affairs. Look into the things that concern us. We see tumult in the earth. We see trouble in the world. We see deceitfulness. We see craftiness of people, especially those who rule the world. You know them, O God. We pray that you will bring peace among us. We pray you don't allow the bigger people to oppress the smaller people.
We pray, oh God, that you equalize our rights in the world, that we may enjoy the benefits of this life, and we may enjoy the blessings you are giving to us. Thank you, Lord, for blessing our lives and our land. May you help us to enjoy them. There are some people who do whatever reason they have, ulterior motives that they have. They exhibit wickedness against others. They want to deprive other people of their property. They want to deprive other people of their land. They want to deprive other people of their happiness and their lives. Oh God, we pray you don't allow them to get the upper hand. Save the poor. Save the few people. Save the minority, oh God. Save us from the hands of wickedness, oh God. Save us, save the people from the hands of crafty people. We pray in the name of Jesus Christ, the Son of God. You will save the people, oh God of heaven. Agbon zima kugbe ni agbon zima kugbe ni ya se gbe ken uru dim ni manado agbon is humas gineke o salopado o do uru dim ni manado o go do anoge rerere do mi do fa rerere do mi do fa rerere do mi do fa gege no humakia gege ni humakia e so gba very 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 kason ke baba yan gba eya Oto edo, iye kovia, iye kodiomo. You see, the so tesa, to one, akoko edo. Ya am edo mi no even when so what so that moon over. I can be young by my salobalo godwa. Who does in about my here? Who does in about my here? Who does in about my here? Even on Popedo, or you and your document, la would do me my phone. Ya wagi ma is an egg my tree that do me my phone bien. Ye wewe ya le ran lo livi ya lo do wali yokowa ya lo igwalose ya gwale mani ya diona ni amo tedo ya fion ya gba ni ya saloba no godwa eje gba ni ya saloba no godwa itute we Adonai Sabaoth ere bumaro ere buedoro mi edofa saloba mi edofa saloba mi edofa who does it mi edofa Usaloba na gia here, Usaloba na setting here. Mi edofan, do mi edofan. Mama keni anga yi, mama keni anga yi. Eso yi oruo, eso yi bijoko ruo, eso yi tiere ario bagruo. Evi kemi nya ruo, e yara kara wo Usaloba ndozi. E yara kara wo Usaloba ndozi. Orobuo o. Wo pa nya gbona wo pa dagbeda mo wo. Masemi ya yo obo. Ke akpa. I said the demon. The need Jesus Christ in the boy. Yes, sir. Yes, sir. Yes, sir. Why go? Ben wa ye me we no bala me we no no. Saloba men ne runge. Ibota ogedo ya ye na. We are now in the Bota Edo Folklore Gathering. Today we're dealing with Edo vocabularies. Today we are dealing with Edo vocabularies concerning names, Edo nicknames, Edo titles, Edo nouns, Edo pronouns. We have been doing it before. It's not new to you. Ibota reda yena. Ibota oge na. Emen edogwa, emen magwa munu. Eni. Ova na we mu ti eviye ati omae. Idege. Kebe emi ko wa. Among sunu ye ni ma e no ko e na ya tian ni ko wa. Ebote pronoun. Eba we na makawe we yo. Pamagbe o. Ekesu gie ma ano e na. Ibi do wai megbe na ya here e nwa na yo. Gege no. Wa amako bu na gere. Adoge de bi obokan o.
Joel Luther. Koyo baba Lamehi. Wato Saguero, Afiangbe, so Koyo Joel Luther. What's you down there now? So about Fiangbo, that one. Gladys or about the Tiosa, Koyo Obukan over to walk area. Gladys was a face away, sir. Maybe I saw somebody 15 questions today. 15 questions. Qu'est-ce que tu know? Oh, why you giving a here? No, what making that you want? Not by you. Watch my questions so you can answer them correctly. We have 15 questions. Ikwia, Vebo, Ikuna, Ikwena, Ikwia Vebo, Ikwena. Il arrive au ouais, yoto. Il arrive au ouais, yoto. Il arrive baba. Wa. Nakana yoto. Il arrive là, file, wa. Obehe. Yagbe, wa. Nan vin yoto. Okana. Okay. Ikpi anirabo, kwena. Non. Il arrive au ouais, yoto. Il arrive au ouais, yoto. Il arrive baba. Wa, yoto. Il arrive au ouais, yoto. Il arrive baba, wa, yoto. Il arrive, le rafilo, wa. Obehe, yagbe, wa, nan vi yoto. Il arrive baba, wa, yoto, ne. Il arrive, wa, obehe. Il arrive Yagbe na wa na baba yoto. What are you thinking? If you pop back and go on. What are you near be baba yoto, near file wa he, no green a file be, na bien yoto. What are you thinking? Huh? Joel Luther Bukan. Wagege o. Ikpi abebo ikwo don yanku. Yan vi owe yoto. Yan babe ebi so be yogo na vi yoto. Nende mi yan de vie ebi no robo. Yan wi afilu egbe ebi na vi no yoto. What do you think? Wagege o. What do you think? Ikpi akoko na wo ebo. Yan vi no we yoto. Yan do babe wa yo. Yan do vie wa be. Yan do afile egbe wa dan baba yoto. What do you think? Goyi owo. Goyi eba. Goyi ha. Goyi ene. Goyi isen. Goyi gone. Oh, Barman. Barman. What do you think? Ni a vino yoto. Ni a do afile. Ya do afile vigbe. Então, Akwe no. Akwe. Ikwe no vedo. Akwe a vino we yoto. Boy, a vino we yoto do babe akwe yo. Baba akwe yo na do ri akwe obehi. I would have feel ya gbe akwe na baba yoto. Only akwe. Agbe. Hey. Richard Osunde akwe. Ogbe. Ogbe o. Just Osiwe. Man. Obuke on just. Dan you know. Owe igen. Awe. Akwo ti agbona wa we. Akwe. You don't know. Akwe. 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 Ati
na baba yuto etiosa tv akwe gbe etiosa gbe Richard Sude gbe onarino ote o bankwa gbon owawe ma okay wakubo ni anogbe o asoboyegbe ya ma asoboyegbe okoven asoboyegbe o edo wati are o ekeniro wa ye han e kan ere ba wa e ti ani kayare wa mokun wa we ni alare o dadoge na tawo na ikesu gie no opa kan itawo egege o aka bo dai ho se ikuna kuwe yeko wa e ma wa gbon kana ikuna dokuwe kuna kuwe yeko wa e no u dai ho se o obe la mi o emi ne igbama ipia yagbe ibieka obo we ibieka ra mu obo yoto emi ne igbama ipia yagbe ibieka obo we ibieka ra mu obo yoto ikwe no bedo igbama ipia yawe ni ibieka mu obo yoto ibieka e mu obo yoto yan do ye ni mi ya gbe ibieka obo woto oko edo uwa amiami edo a uwa amiami na do ruwa ikuna do kuwe abeda de culture edo culture rina ka na hin ewe agbada na edo culture iya dadna agbada re ewi na igba ma edo ipia yagbe ibieka obo we ibieka ra mu obo yoto awe ni ibieka mu obo yoto o mu obo yoto we na ibieka ka o igba ma ipia yen vie nene mi yen do ya gbuyan bogi loto ado ya gbuyan bogi loto gbanso obo ni odo atue body aching David Biek igbama ya gbe Biek obo wuto ikuna bo bedu goyin owo goyin eba goyin ha oka o goyin na oka o goyin san goyin gone bata o mo wedu ikoto iki oti o ikoto afiebedo ikuna kuwe no abigbama we dion ni wan e gbama igbama ni edo afie ikoto ni afie odu o ikoto oye egile de gie no o fofua odukun na mio ebebe ebe san udo ye ran gbe to gbe o soto udo fien we fien ebi owo no ruwe udo yo lekwa ikoto ni do odo ye tuwen obuwe odo etobi akon egbe ni mu die be na afie we sheka koko u fie yo o wu odo domu ohuru we de gbe fie o wu odo domu ohuru o wan wa ba fie o ti obi okan yen gwa fie yen re fie odo ohuru na mana ohuru ni o ni yen je ba we gbien edo onyo gbe again we do kan ni o wa ni wa gba fie ni no ore ma deru ni we da mo boy to re ogemu idamu o mo boy to ati ka we ha agbe de no koto ni o de gbe rie o bo na mu yo to ni u fie yo
Oh yeah, they were bunny. Oh balo. Well, my boys oh the cover. Oh the boom bottle. Oh the if you could know with oh yeah, but yeah, well, the copa. The copa. Oh my boy to. Oh yeah, yes, your boy. Baby, you could do the other to. Oh yeah, the copa. My boy to. Oh my boy to. Who if you could know with get oh yeah, but had in your banner. So as a Becca so ikoto ìdàdó aṣọ yọ ni ẹ̀hẹ̀ ní níbi ọdún ọdún bẹ́ẹ̀ yíkó bọ́rọ̀ mọ́ ni ọdún àtúnṣàgẹ̀ ọ̀rọ̀ àmọ́ ẹ̀ máa yẹ iye wa mọ̀ kó làdín òkú náà ọ̀rọ̀ ìgbìkótó yóò bí ọ̀bọ wọn náà àtúnṣàgẹ̀ òkú ìwà rẹ̀ ẹni wọn àìrò abóyẹ wẹ ẹ̀rí ibi ẹ̀ka yé ikoto yà fi afie ikoto nìyí so ni ma ya wọn ikoto iki oti o aláìgbẹ ayàn ẹtí ó sà tv ikoto ọgbẹ o ẹfẹ wẹdó náà ké france rẹ kó yọ o ọ̀nà yìí náà wẹ ikàn ikàn jásí jazz ọwọ́ asán asán ikàn asán ikoto no ọkùnbọ́n ẹ̀túnṣà tv ẹ̀túnṣà yẹn mú ẹgbẹ́ ni ẹ̀yà mú kàwé náà àsọ̀bọ̀ yẹgbẹ́ ni àná ọbẹ̀ èdè o yẹ kí ikú ìbànú ẹ̀ta náà ìpín gbẹ náà orí kù ọ̀yẹ́ ẹ̀ta náà yóò dáná tó ìpè àdé àtọ́ ikú ọmọ ẹgbẹ́ o gẹ́yò èmi náà yẹ ukóoru ní ikú Òṣogbo yakú ní ẹ̀rọ yàgbé wíkú ọ̀ẹ́ èmi náà ukóoru ní ikú Òṣogbo yakú nebo yàgbé be ikú ọ̀ẹ́ bọ́dọ̀ ikú akẹ́kẹ́ wà wọn náà àbẹ̀ wọn náà ẹ̀kọ́ ukọ̀ yàwẹ̀ ara ìwé ni náà ìwé yọ́dọ̀ ebùsèbùsè ọ̀nà ikú òfì ọ̀ ẹ̀gbẹ́ ikú yẹn bí ọ yẹn ká pẹ́ wà á rí ikú kíkù náà ọkì ikú ẹ̀ sọ̀sì kíkú ẹ̀ dàgẹ́bọ̀ kíkú ẹ̀ ugò yẹn ká pẹ́ ikú yẹn pẹ́ ẹgbẹ́ amíyàn sẹ̀wẹ̀sẹ̀wẹ̀ ọ̀rí mọ̀ọ́sẹ̀ ọ̀rí dènìyàn yẹn ká pẹ́ ikú yẹn máa nà gbé ikú yẹn ayé ní ìwà gèrè wà á zò wẹ̀yọ ẹ̀sẹ̀ sẹ́mẹ̀sẹ̀ ikú ní ìwà dẹ̀gbẹ́ wà á pẹ́ ikú rẹ̀ ìpòpù sẹ̀rẹ̀ náà dẹ̀ ó wà dẹ̀gbẹ́ kàn ọ̀nà ikú náà dẹ̀ ní ó bọ́ níyàn ẹni ọdún yá gbọ̀n. Goyi owó goyi eva goyi ha goyi ene goyi ise goyi gọọ táwọn ọmọ ukuse ukiu sí ẹ ukuse ẹdùn tiẹ ìrìnà ikọ yàwẹ ukú ọdún má ti gbàgbé nàti kù n'owégbè àyà kù ẹdùn ya kù kèrè ní ẹdùn sẹgẹ náà ike àná kúkú sẹ ẹrẹ bẹẹ bó máa ń rọrọ ọwọ ike yọ èmi náà nọ kìkìọkìọ ní òhà náà mi ẹgẹdẹdẹ yẹn adò yẹ òru adò yà sẹ ọwọdọ abún èyí ẹ̀yà dẹgbẹ okó dàmú ẹni ọdọ yọ ikọ ọ̀nà rẹ dò àyèmí kùsà màwé sọ́ọ̀sì màwé rìgó làdéyàn dẹ̀ náà yà dẹ̀ náà yà pé okú ṣe sọ́ọ̀sì mà nà rẹ̀ yẹkọ̀ fìyàwó dọ̀ yọ ọ̀sà ló bọ̀ ayàn
Etiosa TV ukuse ogbe ha jasi jasi ukuse ogbe osunde ukuse ogbe odangina ukuse ogbe efewedo ma France ukuse ogbe ha oda yi viedo wapobo ni viedo asoboyegbe obede o ikube no yo ikore bo ya na ikore biako iku so taum we ikwedo orun opa isetin moe idan we moe wa we ikwedo orun opa isetin moe idan we moe wa orun opa isetin moe idan we moe wa body aching the orun opa isetin moe idan we money body aching bi ikwedo ikoredo orun opa isetin moe idan we moe wa bi ikwedo ẹ̀yin kò ọ̀rẹ́ bò na lega table ẹ o ọbẹ̀ yìí tẹ̀dọ̀ olóńpa mú ẹ̀ ìdá mú èyè wá ìkwẹ́dọ̀ náà ìkwẹ́dọ̀ na ọmụ ìdá mú ìdá yẹrẹ mà nema be mú ìdá ọ̀rẹ́ mú ẹ̀mí nẹ́nẹ́mí ǹdà nẹ́nẹ́mí nà kánà ẹ̀ fẹ́ ikú yá fẹ́ nà ọ̀là goyin owó goyin ìbá goyin ìhá goyin ìnẹ goyin going down. Táwọn ẹ̀gògò ẹ̀gì ògì o ẹ̀gògò rìkú ẹ̀dọ̀ wẹ̀ orun pẹ́mú ẹ̀ ìdá mú ẹ̀ ẹ̀gògò. Ẹ̀mẹ̀ náà kó àárẹ̀ wa orun pẹ́mú ìdá mú ẹ̀gògò. Ẹgbẹ́ náà o orun pẹ́mú ìdààmú ẹ̀gògò. Ẹ̀yẹ̀wò náà o orun pẹ́mú ìdààmú ẹ̀gògò. Ìsìnwó náà orun pẹ́mú ìdààmú ẹ̀gògò. Láti gbogbo náà gbé orun pẹ́mú ìdààmú ẹ̀gògò. Àkókò wẹ̀ ọ̀nà àmà. Bẹ́ẹ̀ wo wẹ̀ mẹ́wẹ́ mi àìṣe kókó ọyẹ wọn náà. Abayọ̀ ẹ̀. Ẹ̀gì ògì o. Solomon Demude abokian o abokian Solomon Demude agogo gbẹ jasi agogo gbẹ ọ̀nà nínú agogo gbẹ Richard Osuta agogo gbẹ Efewedo agogo gbẹ Etiosa agogo gbẹ Adore Ẹ̀gì Adore why na gbọ́ rẹ̀ ọ̀wẹ́ Ẹ̀gì ọ̀dọ́ gbọdọ̀ gbọ́n fò. Okay, Adore go bang. That's the jazz. What is Idan? Idan. Okay, Idan. It's a musical equipment. Another. That's why man when you Idan. Anyone that does a thing like say man. If you're parod na we play, so when every na ya play ma every na me mala. Ave ye mi pe bi na ye mi pe ma so egene de na mi ma na kun evi ni idana oye papa ave pe pe ba egogo odo ama I would not type to ewe egogo owo ema okuse mi kebi onion any already done. When they're able to cymbal in a musical assembly, cymbal, or do gang, go.
Any ya ida, any ida. I'm no more da. I'm waiting to go. Opa mo. We should not know. Nya ya wa ku body bi do ya o. We be pa Onaredo ne wata. Onaredo ne wira. Abede o. Iye ọdún náà díẹ̀ díẹ̀ ọ̀rẹ́ díẹ̀ gbé o. Àmì ọ̀hún àná ẹ̀hún náà o. Ìbànú máa wọn na ayẹyẹ ní àmà eégún àbẹ̀dọ̀ o. Ọ̀nà máa wọn na o. Ayẹyẹ máa eégún àbẹ̀dọ̀ o. Kẹ́ o. Ọ̀mẹ́ra náà tó wẹ̀ unu wàhálà Ati woki wa. Omera non to we unu bagario ati wa. Omera non to unu bagario. Eso agben yen yo we yen. Aberi eya. Ko me. Omera nagi to no Mario. Bien. Omera no to wudu bagario. Omera na ogbenso ya damo kuku obe de be ye bo ha ye. Omera ne bo ya kuku. Kekere do bo nya. Odo bo nya. Wo nya. Ado akole na kolotia na kole piro na kola ni mo so kwa radio o bi ato o be wi o radio wi so wan na mario o na mario ni o ye do ayi mi we la ofia ni e wo fia ni e daddy en na mundia ono di evi ni na no seba audio ogwe na dia evi do anwo do nwi sebe ya we aba di na audio we you go power we fia no wa okay o goyi owo goyi eva goyi ha goyi na goyi go Ako ati o aki o ako ikawe tanekpu ya waya akako akoyo mani viedo waya akako ukpona amewa ro ni ene bo makako ye yoko wawe koyo viedo ya aya afi okunu wa kawe tamuwa no wa ya ke uho yeko wa na go wa gbe wa kalimo yeko wa na go wa gbe oyiwo yeko wa akwa ibe tabayana we ya kako yeko wawe oto si pisen oyiwa oyimu we pisen ya be ya oyimu akoda ni na gege ya mo orien rien gbe bo we won yi o ba we won kere igbo dede won yeye wa ga akemi ohun wo wa ga ako yeko wi ma ebe logo iya dege gbe boye ka mo tu no kako yeko wawe we don ku yeko wawe yeko wira we don gbe oyiwo yo we kin ban o ka di peni mo yo ipo otedo ya mami ya eyi se tin akiyo aigbe jasi ja ako ogbe efe wedo ako ogbe ona ninu ako ogbe adowe de bi ako ogbe osunde ako ogbe idomuja ako ogbe etiosa ako ogbe cynthia osado ako ogbe waya wari ako wa ma eri gi me wo wa ni reach Chicago waya gbon ni ayo ni wa gege wa gbon wa ma eri egun me wo ave sister Cynthia na reach Chicago ya ma eri ako me de wa fian ko no wa ayo ako no ori
Ako. Podo de ana wa o no wa gele kako yiko wa. Ego ro na ya kako. Ako no wu ayako. No wu ebe logo na gba oge. Ya kigbe wa kigba igbe awugie. E me bo ise malade wo eyin o malade wo. Wa ke ako ipo ugie. Ise eyin o malade wo. Wa ke po igbe ise malade wo. Koyo. Wa koyo. Papo body viedo. Papo body viedo ne wera men. Oh. Atobo igbe. Iko no. Obedo. Kikwa kiko. Keke ni awon. Iko no. Bedo. Iko no bedo. He. Iku ne igbama. Ikpe aku. Veebo. Ne iku iye. Aroye. Oh. Iku ne igbama ikpe aku. Veebo. Ne iku iye. Aroye. Oh. Iku na. Igbama ikpe aku tedo. Tedo. Ṣùgbọ́n ìkùwé ṣe àrò ìkù náà ọmọ àárò ọmọ kẹrẹ náà yá mú ìgbẹ́ yìí ó ní àwọ̀ yìí ìkùwé ṣe bá ìkù wá dé yàn sí kẹkọọ bá hátàmí àwẹ̀ ọgbọ́ ẹ̀rẹ́ ẹ̀rẹ́ ni òkú ìdùnmọ́ ọ̀dà yìí ọbẹ̀ ọkọ̀ olè bá gbéra ó bíà fíẹ́ ọmọ ọ̀dà yìí ọbẹ̀ ẹ̀ka mìíràn ká mọ̀ wá lórí wa. Ogboege ba ichi kuni ikwedo tedo ya fe no tedo na kwe woni ya so nga kwe na ga jere do ebi no musibe do ya fe wa bi awe ebi na ma wa ga itim na ma ginedo oho aya ku kuni kipia ki wo kwe ukusa na gaba nga pe Oga de o foga le bi kene dan. E be ga se ya ma. Ai gbe. Goyin owo, goyin eba, goyin ha, goyin na, goyin san, goyin gon. Epo. Epi o, epo. Epi o igbo. Ai gbe. So ma de mu dia epo gbe. Langino epo gbe. Osundo epo gbe etiosa epo gbe edowe epo gbe saro epo gbe jasi jazz po owo epo jasi jazz owo epo o ma epo ye ka owo epo epo na o jasi jazz epo o e fi wedo epo gbe apo bo niyan edo Oyama ye yo. Obedo. Ogege agbon o. Odun na. Owa na. Iyen wo obiedo no obiedo. Oh. Yeah. Dai. Emine iye vio ye ibieka owe. Na yàrá ehe no lie bọ̀ọ̀gá mú owó gbótọ̀ ó ní àtẹ̀ èmi ní iye vìọ́yè ìbíẹ́ka owó na yàrá ehe no lie bọ̀ọ̀gá mú owó gbótọ̀ ó ní àtẹ̀ iye ọ̀vìẹ́ ìbíẹ́ka owó viva mo so wopa na ya ekene mo lai ai wo mu wegboto ona kan ebi ni asogo ege ni ye yen gbe iyo tere ma na ba ohun osogo o kino mo ni la unda are yi ma gbikiawo
Aya na alle here. Aya na adu ema. Omoni eko akin okanre. Aya akinre. Oka kinare di kinola. Aya ka o. Ayi chevini. Na bi ye mu ye obu kan we. Goye wo, goye va, goye ha. Goye na. Goye sa, goye go. Goye go tawo. Elubase. Elubase. Eliu B-A-C-A. Elubase. Ni Edo. Elubase. Aigbe. Everywhere do Elubase be. Ona mi no Elubase be. Debbie Elubase be. Osaya we obokian o koyo. That's it just Elubase be. Cynthia Elubase be. Demudia Elubase be. Etiosa Yaji abe mi oso. Gbo. Wa ga mi on so be Elubase wa no. Biro gbo. Bi bai wan so dem gebo. Ni eyan gbe we. Okay. Osaya we Elubase be. Root Bello obokian o kuyo Elubase no o wagabe a mion wagabe a teme Elubase bobo ni biedo yama ye ya jago bana na o he ya jago bana na uko ikuwo ka wa na ogi kula odan no ba wo ne ikwo ya wo we ibia ke ikwo ga rue egenede atie na no ba wo ne ikwo ya wo we ibia ke ikwo ga rue egenede aiche mi ni o ba wo abi ikwo ni wa so ya wo keke na ni bia kiko no be ruwe ye ko wa ruwe ya wo ni wan so ya wo aya ya ruwe e ba ne bu ma nwa ba na ba yi so to obo ma yi so to obo do ona wa po wa ya ja wa ya wo wan bia kiko ya wa ruwe ya de va don de ha no ya wa ruwe ya ona bia kiko ya wo iko ya wo bia kiko aru e ari emi na tie ibe iko ya wo ege bia kiko ya aru e okian o goyi owo goyi eva goyi ha goyi ne goyi san goyi go woo Ume yani ume no oba wo era no na kenya na bion yan do ya wo era no aigbe Etiosa TV ume o ogbe adoge dabi ume ogbe hey ebi do ni oborwa ite ba mi no o ya o efe wedo arue ume oba wo era no owa ba oya wo na owe wa ayi mi on ya wo apobo ni e ba ni ati so we umero ebi do ti so o mi eri ume o to bo do ya ma mu fa o ya wa ye we kakabo kakabo onye bi kiko aru e my phone yo obo kan o pe a no ma eru e ati e obo kan o pe a
no ma heru atie yo constant say we yo mandere o mandere o te gban we yo yo say we yen boy no tanta ban mandere we o okay agbe o ogun pe no ma heru atie but that je ogun pe ma heru the man no share the man heru o so pon gbasa mi ogun pe ma heru yeah, lily iwa ku o lily iwa ku agbon ya na dege we iye ma iru ndagere de arupon iye ogun ma iru o iye ma iru o gbon se ya agio wo ma iru dege na ya ru o ba lo ni kin o e nekere goye va goye ha goye ne goye isen goye gone tawo upikolo David na tia ikolo yi ikolo ame aro eri no kan wa me o kan wa me wuto o ye wo o ye o ba ti mi ni o ye boko o to polo so ko o kan wuto wa ge unwe na kana o wa be ye bo ge o mo no ma ru e ki ai ni be dun we wa ye yo ge o ge ikoloye na ti opikolo no pikolo gele wa no ni mo no ma ru ya bugbo we din ha e bugbo di ha ya bugbo ko upi iki oli o pikolo ayon efe wedo pikolo gbe eti o so pikolo gbe pikolo no just pikolo gbe ona mi no ipi pikolo upi si ti asaro pikolo upi no wu so madam je pikolo gbe sayawe pikolo gbe debi pikolo gbe afubo de biedo again na ari po bi ba ma no bi e wasu aso kito o wish egbe da na wa bi ani gbenya bambana ya gba wa na so pon oyo ko po be e ba so ma o de gbunu yo e ba so na iya de ro ye so iya de ro pe ye pikolo ni ya wa nda da ke well obedo ona me owe iha woto na mu akenya wagale ibae atie ona me owe iha woto na mu akenya wagale ibae atie boda gi no we ha woto oni ama kenya wa ale bae oko como we ha woto oni ama kenya ana magenya ana mo ebike binya wa ale bae ebi no mo we ha ba ite woto goyi owo goyi va goyi ha goyi ne goyi se goyi gone iga gaga igi iga gaga agbe so madam da igaga gbe aweti igaga ko san say awe iga gaga gbe efe wedo awewu e ma we ha awewu o ye kan ya man owe vano Ivani ya bi rayi a le bae abgile mu bae akrijan e wanta no so pon oni mo we ha na kana etiosa igaga gbe that's just awewu
So le madame da iga gaga gbe. Sunde iga gaga gbe. Ona mi no iga gaga gbe. Rubelo iga gaga gbe. Sade amura gbon abokin o iga gaga gbe. Cynthia Absado iga gaga gbe. Ko body vie do. Oh, iga gaga. Iga ge kini na fi kawo wa mira. Iga gaga. Wọ́n yà fẹ́ ọkẹ́ kí ni wà àwọn náà o. Wọ́n yà fẹ́ ọkẹ́ kí ni wà àwọn náà. Wọ́n gba okú tọ̀. Rẹ̀. Ọ̀nà yékere ní àyázẹ̀ ìgbọ̀n rẹ̀ owẹ̀. Ọ̀nà yékere ní àyázẹ̀ ìgbọ̀n rẹ̀ owẹ̀. Láti ẹ̀rẹ̀. Dèbìnékere ní àyázẹ̀ ìgbọ̀n owẹ̀. Ìgbà sọ̀rọ̀ wẹ̀ ọdún tó ta èmi nékeré náà àdórí ẹ̀yà zẹ ìgbọ́n ní ìlàdí àwọ̀ wọ̀ wá ní bàyí tí èmi nékeré náà èmi nékeré náà yà á sí ìgbọ̀n àbọ̀ wẹ̀. Goyin owó goyin ẹ̀fà goyin ẹ̀ha goyin ẹ̀nẹ́ goyin. Iṣẹ́ God. Káwọn olódẹ. Olódẹ yá sí ìgbà yìí òwẹ̀rẹ̀. Ó lè òdí ẹ̀ olódẹ. Ìgbà aṣọ wọn wẹ̀. Wọ́n dá sí olódẹ. Ayé mọ olódẹ àgbàlọ ẹ̀tún. Olóyè zọ yẹn kí yẹn kì í gbà ní ọ̀pá yẹn. Ìgbà yẹn yẹ tún. Ayé gbẹ̀yìn. Okotin yawo so yawe oludogbe na bi na oludogbe etiosa oludogbe efewedo oludogbe adogo oludogbe omaragbon oludogbe okay oli odi na we h by ore body Usunde oludogbe Cynthia oludogbe Jas oludogbe Ruth Bello oludogbe apobo ni biedo Ibiedo ya mi gbe e so wa rin de me ruda wa ma mi ami mi ne de le culture na ka me wa le culture na ka wa pe mi na pe degbedegbe ni Ibiedo be ga mi on ni ara dege yi ona culture redo are culture are abe de o ọ̀gá gẹ́gẹ́ tó àbọ̀yọ̀ o. Ọ̀nà òkè náà kẹ́kẹ́ tàbọ̀. Ọ̀nà àríyé òrúurú ńlá náà yá dọ̀lọ̀ púpọ̀ náà sọ ẹ̀gẹ̀ nẹ́dẹ̀. Ọ̀nà àríyé òrúurú ńlá na ya dọ̀lọ̀ òpọ̀n náà sọ ẹ̀gẹ̀nẹ́dẹ̀ òpọ̀n aṣọ àmì ètòlọ̀ náà ètòlọ̀ màmá àmì ètòlọ̀ nítorí òwú lẹ̀ èmi náà nàkàrà wẹ̀rì òwú la òpọ̀n nínú sọ ẹnìkan náà sọ ni udo kú èvàkùgbé àkú èvàkùgbé òdòrí ẹ̀ la udo yà dọ̀lọ̀ ẹ̀ la odogbe lórí ẹ̀ la obìnrin ẹ̀ la dán odogbe rí ẹ̀ odogbe yà sí ẹ̀ la dán òbòrò pọ̀ udogbe ha udogbe rí ẹ̀ la dán yà sí ẹ̀ la dán òbòrò pọ̀ udogbe ha adùyà ẹ̀gẹ́ ni ẹ̀ wèrè gbé sọ upọ̀ náà sọ ọ̀nà ayádọ́lọ̀ àríòwúlá Goyin owó, goyin ẹ̀fà, goyin ẹ̀ha, goyin ẹ̀nẹ́, goyin ìṣẹ́, goyin gọ́ọ̀. Ukoti àti ẹ̀yọ ọ̀pọ̀lọsẹ̀ olódẹ̀. So wọ́n sì gbẹ̀ olódẹ̀. Èmi náà rẹ̀ wọ́n ta àwẹ̀yẹ olódẹ̀ ẹ̀wẹ̀ o. Olódẹ̀ àrèmí olódẹ̀ náà oye tún olódẹ̀ ní ọ̀bẹ̀ àwọn òfú nàrí
Oula. Never funa the Oula, Egaya Dolupon. So, Pon, Uvuni, when I have Oula, I will be loaded on your video. But, okay, Otun Donny, Manoe Bolode, Yabek. No bon coaching on best. Okay. Oh, here what the period. So I will load of bay. Root below the bay. A tunes all of the Oima. If you were do the Wima. Father Moragmo, the Wima. Solomon, the all of the Wima. And you know, oh, coaching. Aha! Oh, coaching. Okay, Oti, ini. Oh, coaching. Ewa ni wa mbono ona ino gbe o osunde gbe o koti osara olode wema debi olode u koti no debi adoge u koti gbe sayawo koti gbe koti manedo wa alu tele so pa abe ita ba mi olode wema wa ko body yedo ya he okay, can you go yawa on? I knew who no man now. Who no man on my shiny market, the market don't tell me my shiny. I've seen you. I've seen you. Town. Oh, na. Oh, oh, ne hui, ne equal. Ya me eto. We egenede ona oye uru nekwi ne ikwu ya me eto we egenede ona uru nekwi nikwu ya meto ya meto bi gwo ya we do babe ikobe webo ni ede ye na meto abada ekwenwe eyan ya meto elio ona gba tele o nekwi na edo ya meto ori ma ori wegbe ebo na we ni oboni ya gelegele ba hitie going owo going eva going ha going na going san going gone down ìpẹlẹbẹ èpì lí bí ìpẹlẹbẹ ọkùnkùn àìgbẹ yìí ìdẹ́mọ̀dé ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ ṣáàwé ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ Kennedy yíyọ sàdé mẹ Kennedy máa ń wọ ọbọkìyàn wò ìpẹlẹbẹ náà wò ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ oṣù ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ oṣàrọ ìpẹlẹbẹ gbẹ́ẹ̀. Ẹtí ó sà ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ dókè ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ rúbélò ìpẹlẹbẹ gbẹ́ẹ̀ ẹ̀fẹ̀wẹ́dó ìpẹlẹbẹ nù ẹ̀nàmínà ìpẹlẹbẹ yásíjáàsì ìpẹlẹbẹ ọmọlágbọ̀n ìpẹlẹbẹ wàpò bọ́yọ̀ àmì àná máa wọn náà wọ́n tó gbé pọ̀ ní ayáfẹ́ pẹlẹbẹ lọ. But so all to I dege. But look at Vika. Vika ain't go. Ya jaga wana na o okonoma ona mai fian ai fian ami maki do mi ami eso wo abi eso wo o ke kilo kuya ona ni pelebe bi ba ya wi ke kilo kuya ona ona ikwo ya be ayo we egenede ona ikwo ya be ayo we egenede ona na ikwo ya ba ayo iwa ni obode ni wa enede mekana na kenya na we ya lo ya mi ye lo action weki ikwo ya do ami okwo na mo oni ya ba ayo we egenede Baiche, Aimia ye, oh, Aimia, and I can, ya de, even the boo, ya, Rovia, even
èmi ń pa ìwé mi lébo ni náà lórí náà lórí àbá ẹ̀yìn yaba o ẹ̀yìn yaba o ẹ̀yìn yaba o ẹ̀gẹ̀ náà dẹ̀ èmi náà mẹ̀ká náà ẹ̀yìn dẹ̀rẹ́kì náà lórí àbá o ọdụ yẹ ikpe ọwọwọ kwo ni ọdụ sie ọdụ amụsa kakabọ mose ọkẹ o goyi owo goyi eva goyi eha goyi ene goyi isen goyi gọọ iti yo iti iri o iti yo iti iri o iti yo ayon Gladys ọ̀dà yín náà ìtì ìró náà ìtì o ẹtí ó sà ìtì o ẹ̀yìn rẹ̀ o ìtì rí o sàrí mẹ́ Kennedy ìtì o rẹ̀ nà gbọ́n ìjọba ìtì o gbẹ́ẹ́ ó sàyàwó ìtì o gbẹ́ẹ́ àdóòwè ìtì o sàrọ̀ ìtì o rúbélò ìtì o Ọ̀ṣúndé ìtì o jásì ìtì o gbẹ́ẹ́ o. Brady Rama. Brady Rama. Where blade? Hey, blade. Oh, every magie, ma magie. Every no be magie. Hey, blade. Oh, Rubelo iti o gbe. Everywhere do iti o gbe. Ugbebo saro iti o gbe. Cynthia saro. Cynthia saro where grandma used to use it for me. Or where wow, it was the best eyeliner. Wow, man. Not a one. On your master, I mean, look, who don't beat you. Oh, good bail. I could born there. I will give another. I could born there. No, ETO. Ọ̀nà ìkẹ́ o, ọ̀pá ìkẹ́ náà ìkẹ́ o, ọ̀pá ìkẹ́ náà ìkẹ́ ọ̀nà ìwádìí yẹn sẹ́yìn àdá ìtàsí. Ọ̀nà ìwádìí yẹn sẹ́yìn àdá ìtàsí. Òkùnà máa ń náà máa wí náà wọ́n lè gbé ayé sùkú ọ̀rẹ́ nẹ̀dẹ̀. Àwọn èmi òkè àdán máa ń náà ókè náà ókè. Ọ̀nà ìrí àlèkè gbáyé ẹ̀kún. Ne ikebe ya bara ye ba ya ga no ikebe ya bara ye ga yara konkon we egenede ona iviale ke gbaye ekun ne ikebe ya ba yara konkon we egenede iviale ke ya fe don danwa bi gbo ima mana nwa igwe ìrí àlèkè yẹn ìdògbè náà yẹkún yẹn àgbà yẹkún ìkébí yẹn ìdò ọdọ bákà bọsù làdìyàn ọdọ yìí kébí yẹn kọ̀ọ̀kan gbẹgẹdẹdẹ náà wò gbẹgẹdẹdẹ gbàyí tí èmi ná èso àgbáyẹkún yẹn ẹdẹ irúpọn yéye ìrí àlèkè náà gẹ ọ̀nà rẹ̀ náà dẹ òkèkè èrè èso ìrè gbáyẹkún yẹn àmì irúpọn yẹn àrúpọn yẹn kébí yẹn ọdún yẹ kọ̀ǹkọ̀ náà dẹ́nu yẹn kẹ ọ àkọ̀ǹkọ̀ àbá òrè kébí yẹn sẹ́wẹ̀rẹ̀ ọ̀bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ní àgbáyẹkún góyè owó góyè ẹ̀fà góyè ẹ̀há góyè ẹ̀nẹ́ góyè ìsẹ́ góyè gọ́ọ̀ sẹ́wọ̀n àpòlò àápín òòlì ó àpòlò ayémi ẹ̀rín ni à wàá ayémi òtẹ́ yorùbá ńdá yorùbá èmi ń wí òbí hàn èmi ẹ̀wù ìrẹ̀wì hàn èmi ó bọ́ ni hàn ní àwa ẹ̀rín náà gbá orí mi yẹ ní yorùbá ayémi ẹ̀bẹ̀ dọ́ à àápín òòlì ó àríyàn ó sàyàwé àpòlò ọ̀gbẹ́ ọ̀dàrin àpòlò ọ̀gbẹ́ ọmọ àgbọn àpòlò ọ̀gbẹ́ òsùndé àpòlò ọ̀gbẹ́ dẹ́mùjọ àpòlò ọ̀gbẹ́ òsàrọ̀ àpòlò ọ̀gbẹ́
o sade mekene di akpolo gbe eti o sa akpolo gbe efewedo akpolo gbe kasi jazz akpolo gbe brandi ma buluko hi why buluko hi ma o brandi rama we buluko what tabi ma na to why you buluko eu we buluku o buluku 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 uponikin oni eye kuyan kankan oni soto saro apolo gbe eti o sapolo eti o sa why you sapolo ka eti o sa why you sapolo ka anto o sapolo apolo atie yan bun wa gbe wa ni va ka ma gbe wa ti an wa apolo evie yawe evie bo ma ti evie bo re a be do adobeki o ko lo wa adobeki na oye begen wa bun na do ohun fun wa de sele bae na do ri oru la ipelebe don de bayan re la na do gba eso ibe aya dobeki ere ni abi yi ma ere de ya mu egbo omu de ki ko negi ere wada esede ya wa gogo ba bi apolo yin akun ya wa gogo ya we wa de gbo ya mu kebe yo more na ba de yin iku no we no sigale ke de ya be bi ye kun ya be poponya iba ma ata said na o de gbe o we de ki ade Wednesday obudo anode na iya kwe o eduzo anokwa ari so si na ya go salobwa na de babo go salobwa ebi kemi no ki awotedo amu ya yan salobwa bo iba no no gbe bo mi e ma ewo amu ya yan salobwa bo iba no no do let wedo amu ya yan salobwa bo iba no do ye do tedo ki ya amu ya yan salobwa bo kebe o na gbon ya mukia amu ya yan salobwa bo eti mi wegbe na gbon ya gwo wa kan amu ya yan salobwa bo ara kwa wadi neken oyiro di mani bi do ma din bo sege no sabla ka u dasi ne bo ma here o tedo orobo we e ma ko wa no o no do mu do mi o to ya ki on ge gbania e ma ke wa no do ye do ki on ya ne do ki na yin ne gbania u dasi no salogba no yagbon kere yin o agbon yobo iṣẹ́ mare ke na ime o iṣẹ́ eni mare buku utedo mare buku kirami di noro tugboko go noro okejo gboko do noro ore do no iba na wo di agbima mi mai yen na gbima mi mai o salogba kuyo e ga gbania be ni Jesu Kristi do salogba iṣẹ́ ore ni abusema abon anya gbona Bible wa no meti pa o ya kom mi to ijo kele no salubare kete salubanu davi ore kete yo aro na do ya fe salubanu mu da kedo salubanu bu edore salubanu mi edo fan salubanu ko gbogbo mi fan le gado o salubanu ogie o salubanu dazi o salubanu eboma here do mi edo fan o hotamo na gbon mu di ayi wen ya ekebe o ibeleku o ya o degin ya o kiso degin ya o ya ba busema ya o ya gbegbe sema o salobo wonya ti wonya gbegbe wonya bo wonya mi ya fe run ta gbona akara we a le ba gbona ko yi mana do ma do legbina won ma do legbina won mana do legbina won mama bu wa ya o salobo nu dazi o de be do jo ma be ri meji ma mama ka yusegia mama ka adi ebuya na amia mi ebuya ewo o ma no yusegi ma egu seba ma salobo no wodwa ma no eruna be di Jesu Christi no bi salobo ise we do ya fe wa we ise
Isa. Oba ewa ino redo a to ipe wekete. Eri ga ma wa ga ma. O yo pe hun dugi. Oba ilobo ifo isa. Oba to pe isa. Isa. Okin de Wednesday on de. O babado. When ro wa ri kudori ma. Wa we ni wa do. O wa don we do. O we no gido. O go no ba na do. Wa yi we ave ka me do. Wa we o ka le do. Wa wo ka yo ga do. Wa we bi the Bible wa mi do. Wa we kwe do. Wa we kwe do. Wa ka mi kwe de ma gyo tu ya. I kwe do no re ke ba no re ka ba do. Wa ki mi an yi mu do. No re ki si. No re ki oza. No re ki esega. Wa ka mi an ma gyo tu ya ya fe. I kwe do. No wa tete. No wa tete do ki en ki. Aga bin kwado ya fe ma wi ado. Ma ni ye do, ma wi ado. Ma wi ado. E sata be mo ka mi ma wi ado. Ma wi ado. Da ni ye na, ai ka ye be. Ye do wa ka ye be. Aga kwa wa di ne kan, o ri do din. Aga kwa wa di ne kan, o ri do din, o ri din. E gbe mo se, o se ni ma, e gbe mo se sun. E gbe mo se sun. Ma na do, o sa lo ba wa yi ma. Ma gba wa mi emi die bagma ma be la bu jabo de ma we le fun ya boze aga kwa wa di neke o di aga kwa wa di neke o di aga kwa wa di neke o di na na do ma do di aga gba wa ba yan wa ai ni o ba na ewa ogidu ngan ore kete ore egwa odo domo o ma newborn agbo ma ba ni won ai newborn ne e wa okiriga wa ya ko wa ri so ndu anu de Wednesday wa gado mi egbe won itu wa ya o okin ogbe baba